èyí ni bí wọ́n ṣe pa àwọn tó jí ìyàwó ọ̀gá àgbà ọlọ́pàá gbé. Kò sẹ́nìkan tí àyà ẹ̀ kò já, pàápàá àwọn tí wọ́n wà láàrin Èkó sí Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn, àgàgà àwọn olówó àti ọlọ́lá láàrin wọn. Ìdí ni pé nígbà tí àwọn ajínigbé wọlé tí wọ́n sì gbé ìyàwó ọ̀gá àgbà àwọn ọlọ́pàá Hakeem Odúmọ̀ṣù, ìyẹn arábìnrin Fọláṣadé Odúmọ̀ṣù, lọ nínú ilé wọn tó wà ní Arépo ní ìpínlẹ̀ Ògùn. Ohun tó fa ìjáyà fún àwọn èèyàn ni pé bí àwọn ajínigbé bá lè wọlé tí wọ́n gbé odidi ìyàwó ọ̀gá ńlá láàrin àwọn ọlọ́pàá yìí lọ, ẹni tí gbogbo èèyàn ń wò ní àdúgbò náà bí ẹni tí àwọn lè fẹ̀yìntì tí ìṣòro bá dé, ẹni náà ló wá dàbí pé òun fúnra ẹ̀ kò lè gba ara ẹ̀ sílẹ̀ nínú ìṣòro àwọn ajínigbé. Bẹ́ẹ̀ ohun tí yóò ṣe ni kì í gbọ́ ni o, kò sì sí bí èèyàn ṣe lè gbọ́n tó kí tiẹ̀ náà má bàa. Ìyàwó ọ̀gá ọlọ́pàá yìí jáde ni. Ohun tí òun kò sì mọ̀ ni pé kó tó dìgbà náà láwọn ọ̀daràn kan ti ń ṣọ́ dáadáa. Wọ́n ti mọ ìrìn ẹ̀, wọ́n sì ti mọ bí àwọn ti ṣe lè jí i gbé. Kì í ṣe pé wọ́n fẹ́ jí i gbé nítorí àwọn kan ní kí wọ́n jí i gbé láti pa tàbí láti fi pa gbogbo àwọn olólùfẹ́ ẹ̀ lẹ́kún. Wọ́n fẹ́ jí i gbé ní tiwọn nítorí owó ni. Bẹ́ẹ̀ ni kì í ṣe ọjọ́ kan, ọjọ́ méjì ni wọn yóò fi ti ṣe ètò yìí, torí kò sí bí àlejò ti lè gbọ́n tó tí yóò mọ sàárè afọ́jú láàrin ìlú. Àwọn onílé ni wọn yóò fi hàn án. Bó sì ṣe rí náà nìyẹn, àwọn tí wọ́n ti ń ṣọ́ ilé ọ̀gá ọlọ́pàá yìí tí wọ́n sì mọ ìrìn wọn níbẹ̀ náà ni wọ́n padà wá mú obìnrin náà tí wọ́n sì jí i gbé lọ lọ́jọ́ 16 oṣù kínní ọdún 2025 yìí. Obìnrin náà ti jáde ó sì ń padà bọ̀ nílé, bẹ́ẹ̀ làwọn yẹn ti dúró dè é lẹ́nu ọ̀nà. Kí wọ́n ṣí géètì ni wọ́n jáde sí i tí wọ́n sì wọ́ ọ bọ́ sílẹ̀ nínú mọ́tò jíìpù tó gbé e dé tí wọ́n sì gbé e lọ lójú ìbọn. Bí wọ́n ti gbé e lọ bẹ́ẹ̀ ni ariwo ta tí gbogbo àwọn èèyàn sì ń lọgun pé wọ́n ti gbéyàwó ọ̀gá ọlọ́pàá lọ. Àmọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lábẹ́ alákòóso kọmíṣánná wọn fi hàn pé nígbà tí ọ̀rọ̀ bá dà báyìí tí àwọn bá fẹ́ ṣiṣẹ́, àwọn yóò ṣe iṣẹ́ náà ní àṣeyanjú láàrin ọjọ́ díẹ̀ péré ni. Ọjọ́bọ̀ ọjọ́ Àlàmísì lálẹ́ ọjọ́ náà ni wọ́n gbé obìnrin náà lọ, ṣùgbọ́n kò ju ọ̀sẹ̀ kan sígbà náà tí wọ́n fi rí ìyàwó ọ̀gá ọlọ́pàá náà gbà padà. Ohun tí èyí sì fi hàn ni pé iṣẹ́ ńlá ni gbogbo àwọn agbófinró tó lọ́wọ́ nínú kinní ọ̀hún ṣe. Gẹ́gẹ́ bí àlàyé tó jáde láti ọ̀dọ̀ agbẹnusọ àwọn ọlọ́pàá pátá Múyìwá Adéjọbí, ẹni tó mojú ògún ní pabìnírè ni wọ́n fi ọ̀rọ̀ náà ṣe. Gbogbo àwọn agbófinró agbègbè náà pátá àti fíjìláńtì àti àwọn ọdẹ ni wọ́n dà sí iṣẹ́ náà, wọn kò sì yọ ẹnikẹ́ni sẹ́yìn, torí àwọn ọlọ́pàá yìí náà gbà pé a kì í mọ̀nà gbà bíi ọlọ́gbà. Ẹni tó bá mọ àdúgbò kan ni yóò rọrùn fún láti ṣe ọdẹ níbẹ̀. Ohun tí àwọn ọlọ́pàá náà rò papọ̀ tí wọ́n fi pe gbogbo àwọn agbófinró àdúgbò mọ́ra nìyẹn. Àwọn ajínigbé wọ̀nyí ti béèrè owó, wọ́n ń fẹ́ gba mílíọ̀nù rẹpẹtẹ kí wọ́n tó fi ẹni tí wọ́n jí gbé sílẹ̀. Àwọn ẹbí náà sì ti fi wọ́n lọ́kàn balẹ̀ pé àwọn yóò mú owó wá fún wọn. Níbi tí wọ́n ti ń dúnàádúrà yìí ni owó tí wọ́n gbà yìí ti ṣàkóbá fún wọn, tí àwọn agbófinró wọ̀nyí sì lo owó náà láti lè fi tọpa wọn dé inú ipadò tí wọ́n gbé obìnrin náà sí. Nínú ipadò kan ní Kòròdú ni, níbẹ̀ ni wọ́n wà tí ẹnikẹ́ni kò sì lè rí wọn. Àmọ́ àwọn ọlọ́pàá kàn wọ́n lára ní kùtùkùtù òwúrọ̀. Nígbà tí ó di ọjọ́ kẹjọ geere tí wọ́n ti jí obìnrin náà gbé nílé ẹ̀, ìyẹn lọ́jọ́ 23 oṣù kínní yìí, àwọn ọlọ́pàá ká àwọn ajínigbé yìí mọ́ bùbá wọn ní aago 7:15 àárọ̀ kùtùkùtù. Bóyá nítorí pé ó jẹ́ àárọ̀ ni o, tí wọn ò sì retí kinní náà, bí wọ́n ti rí àwọn ọlọ́pàá ni wọ́n gbé ìbọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí dáná yá àwọn agbófinró tó ká wọn mọ́ yìí. Àmọ́ àwọn ọlọ́pàá pàápàá ti múra wọn sílẹ̀. Wọ́n ti mọ̀ pé àwọn yóò fojú wọn rí màbo. Àwọn náà dá iná ìbọn padà fún wọn. Nígbà tí olójú yóò sì fi ṣe, méjì nínú wọn ti balẹ̀, ń làwọn tó kù bá fẹsẹ̀ fẹ́. Wọ́n sá lọ láì lè gbé owó tí wọ́n ti gbà, nítorí àwọn náà mọ̀ pé tí àwọn bá dúró ikú burúkú ni yóò pa wọn. Ṣùgbọ́n àwọn méjì ti kú, ìbọn sì ti ṣe òkú wọn jálajàla. Àwọn ọlọ́pàá akọ́ṣẹ́mọṣẹ́ láti Àbújá pàápàá bá wọn dá sí i. Ohun tó sì jẹ́ kí iṣẹ́ náà rọrùn ni pé àpapọ̀ àwọn amúra ìjà ló kojú àwọn ọ̀daràn ajínigbé. Nígbà tí wọ́n débi tí wọ́n wà yìí,
wọ́n bá arábìnrin Fọláṣadé aya Òdùmọ̀ṣù tí wọ́n jí gbé. Wọ́n bá ìbọn AK-47 mẹ́rin, wọ́n bá ìbọn rírọ 3 míì, bẹ́ẹ̀ ni wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìjà gbogbo. Wọ́n bá mílíọ̀nù 10 owó tí wọ́n ti gbà bí owó ìtúsílẹ̀ lọ́wọ́ wọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọta ìbọn. Wọ́n wọ́ òkú àwọn ajínigbé ọ̀hún síta, bẹ́ẹ̀ ni wọ́n gbé ìyàwó Òdùmọ̀ṣù lọ sílé kí wọ́n lè tọ́jú ẹ̀ dáadáa. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá kò sinmi nítorí ọ̀gá wọn pátá Káyọ̀dé Ẹgbẹ́tókun ti pàṣẹ fáwọn ọlọ́pàá pé wọn ò gbọ́dọ̀ jẹ́ kí àwọn méjì tó kù ríbi sá lọ o. Wọ́n ní ibi yòówù tí wọ́n bá sá pamọ́ sí kí wọ́n tú wọn jáde. Bẹ́ẹ̀ náà ló sì rí, torí nígbà tó di ọjọ́ kejì tí àwọn méjì tó ṣe aburú ti bá tiwọn lọ sọ́run, àwọn ọlọ́pàá Èkó mú àwọn ajínigbé méjì tó kù. Ṣé kó báyìí ni wọ́n mú wọn lásìkò tí wọ́n ń palẹ̀ mọ́ láti sá kúrò l'Ékòó lọ síbòmíì lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 24 oṣù kìíní yìí náà. Òun ni wọ́n bá kó wọn. Nígbà tí àwọn ọlọ́pàá pò wọ́n ní fún pọ̀, kíá ni wọ́n bẹ̀rẹ̀ sí kà bòròbòrò tí wọ́n sì jẹ́wọ́ pé lóòótọ́ làwọn wà lára àwọn ajínigbé ọ̀hún. Wọ́n ní àwọn 4 náà làwọn ṣiṣẹ́ náà, wọ́n sì ti pa àwọn 2 nínú àwọn. Òun ni inú àwọn ọlọ́pàá bá dùn pé àwọn ti parí iṣẹ́ náà o, níwọ̀n ìgbà tí àwọn 4 ti bọ́ sí akóló wọn, tí 2 sì ti kú, tí 2 wà láàyè láti jìyà ẹ̀ṣẹ̀ gbogbo wọn. Nínú owó ìtúsílẹ̀ tí wọ́n gbà, wọ́n bá mílíọ̀nù 2 àti ẹgbẹ̀rún lọ́nà 250 náírà lọ́wọ́ àwọn 2 yìí. Bẹ́ẹ̀ ni wọ́n bá ìbọn 2 ọ̀tọ̀ọ̀tọ̀. Inú àwọn ará àdúgbò náà dùn. Láti Èkó títí wọ ìpínlẹ̀ Ògùn ni wọ́n sì fi ń kí àwọn ọlọ́pàá pé wọ́n ṣeun gidi. Ọ̀gá ọlọ́pàá pátá fún rẹ̀ pàápàá Káyọ̀dé Adéolú Ẹgbẹ́tókun fìdínú ẹ̀ hàn. Òun náà ní òun lè ṣèlérí níbikíbi pé àwọn ọlọ́pàá òun ti tó mú yangàn láwùjọ, àti pé níbikíbi táwọn ọ̀daràn ajínigbé tàbí àwọn jàǹdùkú míì bá ti yọjú, wọn yóò máa bá àwọn ọmọ òun níbẹ̀ dìgbédìgbé ni. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá pa àwọn ajínigbé 2 nínú àwọn tí wọ́n jí arábìnrin Fọláṣadé Òdùmọ̀ṣù, ìyàwó ọ̀gá àgbà ọlọ́pàá Hakeem Òdùmọ̀ṣù tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́, tí wọ́n sì tún rí àwọn 2 míì mú. Òní kútakúta bá pin. Yẹmí Ògúnjọbí ló wádìí ìṣẹ̀lẹ̀ yìí fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.